ẹ̀yin olólùfẹ́ ìkànnì yín mo kí yín o a kú wíkẹ̀ndì o ọ̀dẹ̀ òdùn bí o yóò máa dùn kò ní kan lágbára ọlọ́run káàbọ̀ gbàrà wa lákòókò ìkànnì Ìjùgbà Master Channels náà lẹ́tí wò wá Ṣeun Agboola lórúkọ tèmi Ìjùgbà Master àwọn ìròyìn tí ó ń káàkiri ní orí afẹ́fẹ́ pàápàá jùlọ èyí tí wọ́n ní Darkman tí wọ́n ló sọ nípa àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ògbómọ̀ṣọ́ èyí tó ti ń wọ bíi 50 days báyìí àbí 49 days ìyẹn ni pé ó fẹ́ lọ pé oṣù méjì ayé ń retí àwọn ọmọ yìí àtàwọn olùkọ́ ìlàlàáfíà níta pẹ̀lú gbogbo regardless gbogbo nǹkan tójú wọn ò bá àti rí ayé fẹ́ rí wọn láàyè ṣùgbọ́n ìgbésẹ̀ tíjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé ó fẹ́ dàbí ẹni pé àwọn aráàlú wọn ò lè sọ pàtó pé ṣé ká máa retí àwọn ẹni tí wọ́n jí gbé yìí ni àbí bẹ́ẹ̀ ni ká fi wọ́n lẹ̀ sí ká gbàgbé wọn kí nìjọba ń sọ fún wa nípa wọn à ń gbìyànjú ni wọ́n ń wí. Ìrètí pípẹ́ wọ́n ní ó ń ṣe ọkàn láàárẹ̀ ọ̀rọ̀ yìí ń lọ lọ́wọ́ ni wọ́n ní ìròyìn kan gba orí ẹ̀rọ kan pé wọ́n ní wọ́n mà ti gbàjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀já àwọ̀wò ló gbàjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ allegedly nínú ìròyìn tó jáde wọ́n ní bá àwọn báńdíìtì bó ni báńdíìtì ó ṣe á ní bọ́n bá wa fẹ́ gbàyàn odidi ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn fẹ́ gbà kí ni wọ́n fẹ́ fi gbá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ already wọ́n ti torí wọn àwọn ọmọ tí wọ́n kọ́ àtàwọn olùkọ́ wọ́n ti gbo ewúro síjọba lójú tí ìjọba ò sì tí ì rọ́nà àbáyọ kí la dé kí ló ṣẹlẹ̀ tẹ́ẹ̀tù fi wá gbà wọn ìròyìn bá jáde pé wọ́n ní wọ́n ti gba owó lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ síbẹ̀ wọn ò fà wọ́n mọ́ ilẹ̀ bó lélẹ̀ ó ṣe wá jẹ́ ìyẹn ni ìwé ìròyìn tó jáde lórí online tó bá jẹ́ bó ṣe rí o wọ́n ní Very Darkman ló gbéròyìn yẹn jáde pé bandits allegedly scam Governor Makinde of Oyo State over kidnap school children wọ́n fi fídíò ẹ̀ náà sí wọ́n wá kọ síwájú pé bandits allegedly scam Governor Makinde of Oyo State over kidnap school children tó bá mọ̀ rí bẹ́ẹ̀ nǹkan mọ̀ dé Open Live Nigeria reports that Governor Seyi Makinde is said to have been scammed pé ó sọ by bandits who kidnapped school children and teachers in Oyo State 49 days ago. So, according to the story in a viral video with narratives by Mr. Martins Vincent Otse, popularly known as Very Darkman. Very Darkman. Wọ́n ní bó ṣe ṣàlàyé ó wá débì kan ó ní Governor Makinde is said to have paid ransom to the kidnappers. Yet 49 days after, the victims are yet to be released. A ti pé 50 days báyìí. Ṣé lóòótọ́ ni nǹkan tó ń ṣe àwa aráàlú ni pé tó bá jẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìbáà jẹ́ tàpapọ̀ ṣùgbọ́n ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n dákọ̀ síbí kán dáwọ́ ọ̀bùn àbí bọ́ọ̀nà bàbá wa ti sọ kán jẹ́wọ́ ọ̀bùn kán daṣọrú wọn. Wọ́n padà jáde wọ́n ní rárá o àwọn ọmọ tí wọ́n kó ní Èsìẹ̀lẹ̀ ní Oríire local government ní Ahoro Èsìẹ̀lẹ̀ àti Yauta community àwọn ọ̀sán kọ́bọ̀ lórí wọn ò gbá wọn o. Tó bá jẹ́ pé Very Darkman náà ń sọ nǹkan tí kò ṣẹlẹ̀ ni a jẹ́ pé tó ṣùgbọ́n káwọ̀ gbọ́n tí ó ń lọ lórí ìròyìn àmọ́ àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wọ́n fòun léde wọ́n ní no ransom paid for abducted pupils teachers release Ọ̀yọ́ government ṣé wọ́n ti fi wọ́n lẹ̀ bóyá wọ́n mọ nǹkan tó ń lọ ẹlẹ́ẹ̀sánwó ta ló issue ẹ̀ jáde lọ́jọ́ Friday lánàá òde yìí wọ́n ní Commissioner for Information Dọ̀tun Oyèládé said the allegation was completely untrue and accused
ìyẹn ni pé very dark man sọ tójú rẹ̀ ò tó kọ́hún ọparọ́ mọ́jọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́hún kò yé àwa náà ṣùgbọ́n lọ́nà méjèèjì ẹni tó ń parọ́ mọ̀ pé irọ́ lòun pa ẹni tó ń sòótọ́ mọ̀ pé òun sòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ bí ò bá tì í jẹ́ bí ò bá tì í rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kọmíṣánná yìí sọ Dọ̀tun Oyèládé pé àwọn ò san kọ́bọ̀ o. The report suggesting that the state government negotiated with or pay ransom to the kidnappers are far from the truth. Pé irọ́ tó jìnnà sóòótọ́ ni. Now, alẹ́ ẹ̀ san kọ́bọ̀. Ẹ̀ san kọ́bọ̀. Ìgbà wo làwọn ọmọ yìí máa dé? Ìbéèrè táwa ń béèrè nìyí. Ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá tòótọ́. Ṣé rí pé kì í ṣe láti tàkò jọba tàbí láti gbógun tìjọba tí ò bá sí ẹ̀ṣẹ̀ kì í ṣe o. Tí àwọn bandit tí wọn ò bá lọ ṣèwà tí wọ́n hù láti jẹ́ àwọn ọmọ gbé nílẹ̀ Yorùbá ṣe pé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan kọ́ ni ó wà ń bẹ̀ o. Wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́kìtì bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe káàkiri nílẹ̀ Yorùbá. Eléyìí tó fariwo jù ní bíbẹ́ tí wọ́n bẹ́ olùkọ́ kan lórí ní gbangba tó dẹ̀ jẹ́ ìbànújẹ́ ọkàn fún ọmọ Yorùbá àti àpẹẹrẹ burúkú níbi tí wọ́n ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ nílẹ̀ Yorùbá. A dẹ̀ ń sọ pé igbó ọba yìí tá à ń sọ nípa èyí ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà. Ó lákòókò kan tí wọ́n kó àwọn ológun àwọn gbá àwọn àwo lọ bẹ́ẹ̀ àràbọ̀ àlọ́lárí. Ọjọ́ wo let's bring back our children àti family wa. Gbogbo ayé ń wò yín. A dẹ̀ tún sọ pé ogun kọ́ leléyìí o. Ogun abẹ́lé kọ́ leléyìí o, kò tó gun abẹ́lé o. Àwọn kan wà níbì kan tí wọ́n ń wa kùsà lọ́nà àìtọ́ táyé ń béèrè pé sáwọn ìjọba ò mọ̀ ń pẹ́ ẹ̀tọ́ wo ló ń bọ́ sọ́wọ́ ìjọba, ìwé wo ni wọ́n fún wọn láti ṣe, kí ló dé tọ́mọ onílùú ọmọ ẹlẹ́ran tí wọ́n ń jẹgun ẹran síbẹ̀ ta tún fi ìtorí ìmọ̀tara ẹni nìkan ta fi ń dá àìsí àìbò sílẹ̀ nínú ìlú tá a tún lè dáàbò bò ti àwọn ọmọ oníǹkan. Ìjọ wo làwọn ọmọ yìí máa dé? Gbogbo ayé ń wò wá. Ẹ̀yin ìjọba yìí ẹ nílò láti sọ specific date fún wa àti tó ń dá dúró. Kí ni the next thing? Kí ló jọ lójú ẹ̀yin fúnra yín? Torí kápẹ́ ẹ̀ sí níjọba tí kì í ṣẹ̀yìn lẹ wà ń bẹ̀ tó bá jẹ́ lòmíì ni àmọ̀ntẹ́ ti fẹnu sọ nípa ẹni tó wà lórí ìjọba lásìkò tí ẹ jẹ́ àwọn èèyàn kó. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ń ṣe campaign ẹ ti la oríṣiríṣi ọ̀nà fẹnu la nǹkan sílẹ̀ bẹ́ẹ̀ ṣe gbà wọ́n lẹ̀ tó bá jẹ́ yín ni. Nísìn ó ti kàn yín ku ẹ̀yin ìjọba tẹ́ wà ń bẹ̀. Gbogbo yín ni o. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ kì í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ló kàn. Torí ó ti yẹ ká máa rí akitiyan àwọn gómìnà yòókù bọ́yọ́rọ̀ ẹgbẹ́ tí ò sì pa wọ́n pọ̀ ló fà á. Torí ìbánikẹ́dùn tó fẹ́ wọ̀ yín lẹ́wù yìí àwọn ọ̀gbádùn akẹ́mọ̀ bá wa kẹ́dùn gbogbo ìgbà. Àníṣe publication tẹ́ ń ṣe ìròyìn tẹ́ ń fi léde àsanránsọ̀m ìròyìn tá a fẹ́ gbọ́ ni pé a ti gbà wọ́n ti dé. Kò sí tó kàn wá pẹ̀lú story. Àgbọ̀ nǹkan kan lẹ́nu yín lórí viral video èyí tó lọ káàkiri láìpẹ́ yìí lórí illegal mining àwọn tó ń wakùsà wa lọ́nà àìtọ́. Àwọn èèyàn fi drone àwọn kan lọ wọ́n fi gbé wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo ayé rí ẹ fi kankan léde lórí ìyẹn lórí ransom lẹ́wọ̀n àwọn nǹkan kan kéékèèké wà tó jẹ́ tìjú bitter truth lélẹ́yìí lè tó tiwa. Bẹ́ẹ̀ bá wá ní ẹ fẹ́ gbà wọ́n lẹ̀ tẹ́ ẹ̀ láǹfààní àti gbà wọ́n lẹ̀. Àwọn kan wọnú igbó ẹ declare coffee. Àwọn yẹn padà àwọn tó lọ ń gbà yẹn tí wọ́n padà
tí wọ́n ń gbìyànjú tó dáa gbọ́ wípé àwọn intelligent oríṣiríṣi àwọn ọ̀gá ọlọ́pàá gbogbo wọn ní wà pẹ̀lú wọn ṣùgbọ́n ìjọba ìlú tá à ń sọ yìí wọ́n ní agbára láti ṣe ń tó wù wọ́n láti dáàbò bò lú wọn ṣùgbọ́n wọn ò rí wọn dáàbò bò láti gba àwọn ọmọ padà. ẹni tẹ́ ẹ ní ó ń ṣe tíátà ẹ lè bá sọ̀rọ̀ kí ló dé kí ló ná wa nítorí ẹ̀mí àwọn ẹni yìí tẹ́ wà lákàtà àwọn ajínigbé bó bá tiẹ̀ jẹ́ pé ọ̀tá wa lẹni tó sọ pé ẹ jẹ́ á lọ kó wọn wá tàwa ń declare coffee lásìkò tó wà nígbó. ìyẹn olóyè Sunday Ìgbòho ni mò ń sọ. àkèré díjú kọ̀ǹkọ̀ díjú àìtódòótọ́ sí ni. kò sì kú tí ó pa àgbàlagbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ̀. àmọ́ olóyè Sunday Ìgbòho rí ó fara rẹ̀ lẹ̀ ni èmi bí ẹnìkan ò mọ̀ rí. ṣùgbọ́n tí mò ń gbọ́ nípa ẹ̀ ó jẹ́ nǹkan àdùnnú kéèyàn kankan dìde ṣá pé mo fẹ́ ṣe nǹkan báyìí nítorí ìran mi tí kì í ṣe pé kò lẹ́bí. kì í ṣe pé ní ìlú yìí nìkan ló láǹfààní àti gbé ó ti kó gbogbo ẹbí ẹ̀ kúò ńlẹ̀ ó lè kó wọn kúò ńlẹ̀ ó lè kó ran ẹ̀ kúò ńlẹ̀. ṣéjà òṣèlú ni ó jẹ́ ká lè sọ pé ó dáa ẹ jẹ́ á parí ẹ̀ nítorí àwọn èèyàn tá a jẹ́ olóṣèlú lé lórí tí wọ́n dìbò yàn wá ẹ jẹ́ á dáàbò bẹ̀mí wọn ó dáa gbogbo ohun tá a fẹ́ ní láyé àkólọ ọ̀run gbogbo illegal mining yìí ẹ jẹ́ ká ṣe bó ṣe tọ́ àti bó ti yẹ kó kárí ilé kó kárí oko ẹ jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kó dùn kó dán. ẹlòmíì ti wà lórí ìjọba ń sọ over 20-30 years. ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run ká tiẹ̀ torí àwọn ẹ̀mí àwọn ọmọ kéékèèké yìí tó bá jẹ́ risk náà ni gbogbo tí wọ́n bá pè ní solutions tó jẹ́ alternative kí ló dé tá a fẹ́ sọ pé àní ṣe àdẹ̀ ń ṣòṣèlú náà ni kò burú